boy in she woman. Is it that good? Ah, Niyi look better. Niyi good. You sure you don't want nothing else to drink? I have stuff in the fridge. No, actually, I'm good. Gbogbo eré tí ọ̀rẹ́ mi sọ fún mi kó máa ń bá wọn ṣe. Gbogbo ẹni mo fẹ́ kó ṣe fún mi. Follow him. Oh, but pé ògùn ẹni wọ́n lò. Papi yẹn sọ̀rọ̀ ògùn. Ògùn ẹni máa lo ìgbà tẹ́mi gan lo ògùn mi fúnra mi ṣó wọ́ọ̀kì. Mẹ́pẹ́ tó bá mi lo ògùn mi sí ó fi bá mi activate ẹ̀. Owó mi tí mo sí nílò tó kọ́ mi. You made African food. You were big. Mo ṣe ń náwó. Nítorí tí ń owó yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n kò yé mi. Àbó tó ń ṣògùn, àbó tí ń ṣe fraud ni. Ṣé kò nítorí mi ìwójọ ẹnìkan tó gbọ́ tó ń ṣògùn? Ìwọ gan ló láìkì kó máa ṣàlàyé nǹkan. Tó bá tẹ̀mí ni, má ti delete ẹ̀ record. Tó bá ti bọ́ ọ̀rẹ́ ìlú ẹ̀ bá mi wí. Niyi, o ṣe bí wà lè ṣiṣẹ́ yẹn. Kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ má bínú. 200k. Bẹ́ẹ̀ tí mo fẹ́ yẹ jìnnà. Ó ní kí lọ sí business account kan pé owó kan fẹ́ wà nínú owó kan máa wọ nínú account mi bíi 10k àbí 20k tẹ̀ mo pè àbí 30k àbí mi kàyé zero tó wà bẹ́ẹ̀ dáadáa 200k mo owó ìjọba mi kàyé zero tó wà lẹ́yìn. Ah 200 ni o. Hey guys, the money wey we get yo. You no dey finish. Ọmọ lókè fún ẹni. Nanwo. Níyì lè gbé wa débẹ̀. Ọ̀rẹ́ o.